tún kí yín ẹ̀yin ará wa a máa kú dédé àkókò yìí àkú bójú ọjọ́ ṣe rí ọ̀sẹ̀ yìí yóò pé wa sí owó sọ́mọ sálàáfíà ayọ̀ ìdùnnú àti ìbàlẹ̀ ọkàn bá a sì wá ń súnmọ́ ọdún tọdún ń súnmọ́ wa a ní sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ òní gbogbo owó ṣe mo ní ká tún rárá wa létí ni ọ̀kan nínú ọ̀rọ̀ àwọn bàbá wa tó wípé òtítọ́ inú bí ẹni ń jẹ ewúro àgàbàgebè bí ẹni ń jẹ àsálà òtítọ́ apadà mérè tó dùn wá ṣùgbọ́n àgàbàgebè apadà fúnni lérè tó korò bí ìwọ olóòótọ́ wọn yìí lẹ́ni lọ́pọ̀ ó kàn jẹ́ pé wọ́n máa ń padà jèrè ọ̀rọ̀ lára ọlọ́pọ̀ èrò tí ò lódodo torí gbópẹ́ ẹni ti fi supamọ́ sómi ó ń padà bọ̀ wá rọ̀ bí ìgbà bá rẹ pákí pa fẹ́ ìṣèlúbọ́ ojú àfisupamọ́ sómi á wá padà já a ó lè wá jẹ́ òfò onílé kálejò ti bá tiẹ̀ síwájú lọ́lẹ́tò míì béèyàn bá wá fẹ́ bá Ṣàngó ṣọ̀rẹ́ ẹ sọ fún wọn pé inú kan nírú ẹni bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ ní torí ó yẹni gbogbo kó pe òkú lọ́lẹ ṣùgbọ́n kò tọ́ sẹ́ni tó súyàwó rẹ̀ lópó nítorí ẹ̀ ohun tá a bá fẹ́ ṣe ká kíyèsí èyí a bá fẹ́ sọ jáde lẹ́nu ẹ jẹ́ a rò wò dáadáa o ìgbésẹ̀ tá a bá wá fẹ́ gbé ẹ jẹ́ a kíyèsí ká pàró pọ̀dọ̀fin yóò gbéni ni àbí tà ìgbéni ká tó ṣe é orúkọ wọn ò bá sì pe ni téèyàn ò ní lè jẹ́ tàbí tó jẹ́ pé bí wọn bá pe ni yóò bí nínú bó sì jẹ́ pé bí wọn bá pe ni á torí ẹ̀ bọ́wù sọ́dìjà èèyàn ń sọra rẹ̀ o ẹ̀yìn làárò ká tó sọdẹ bá ọ̀nà àní ṣìṣe o ó tán lẹ́nu ó kùnkùn fún tòní ìwọ̀nba abi tó mọ̀ ní jẹ́rẹ̀ mọ́ ẹ̀jẹ̀ àfikọ́gbọ́n bẹ́ẹ̀ ká ṣàṣàrò nù rẹ̀ torí kó lè bá a pé wa ni ẹ wo àní ṣìṣe o kàkà kí ọ̀rọ̀ mo sọ yìí mo dúró ná fún tòní ìpàdé wa láyọ̀ láyọ̀. kàkà kí ọ̀rọ̀ àbàtà ńlá ló gba èrè mi.